kó kẹwàá má fi lọ̀ mí má fi dùn mí tagídí kọ́ tìjà kọ́ kàkà pa mi ni ò jẹ́ ń fẹ́ mi bíríntí létí aṣọ. Alhaji Ganiyu Àkànjí ọmọ olówó ń jóyin ló bí mi lọ́mọ kílẹ̀ ó gbè ọ́ Akéwúṣọlá mi Àkànjí ọmọ akíríkíjì pa àyà dàgbà ọmọ léla tí ọtí àwo kò ní rẹ̀mí dẹ̀dẹ̀ kí n má lè ṣèrántí rẹ̀. Ẹ̀yin ọmọ jọmú mògún dàrí nílé lóko lẹ́yìn odi ẹ̀sùn mọ́ bí kẹwàá gbọ́ bí mo ti ń kí bàbá tó bí yín lọ́mọ. Ìrè ní mògún ọmọ ayóyọ̀ èjì gbọ́jọ́ ara lágbẹ̀dẹ ọmọ awúkọ́ gbìnrin bí erin fún ọmọ gòkè àbàwòrò nírè òkè jẹ́rẹ́ mọ́jèrè ó máa pa sán bí wọ́n ó tiẹ̀ wí wọn alápá wa ló ṣe kàkà kàkà mí ẹ̀mí mo mú ti pẹ́rò kún kàkà mí ẹ̀mí mo mú ti pẹ́rọ sà kàkà mí ẹ̀mí mo mú ti pẹ́rò gidi onírè ló lè mi mo ta dúdú.